Ìlànà ìyanilówó kọ́lé tíjọba àpapọ̀ gbé kalẹ̀, ìpínlẹ̀ 25 ni wọ́n ti nípa lórí ẹ̀ tó sì jẹ́ wípé owó tó ń lọ bí ẹgbẹ̀lẹ́gbẹ̀jì 128 náírà (R128 billion) ni wọ́n ti pín fáwọn èèyàn káàkiri àwọn ìpínlẹ̀ 25. Àwọn èèyàn náà iye wọn fẹ́ tó ẹgbẹ̀rún 2. Èkejì fún tòní iléeṣẹ́ Nicom wọ́n ní wọ́n ń dábàá pé kí wọ́n máa ṣe ètò adójútòfò fáwọn ìpínlẹ̀ ayánilówóṣòwò torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tíjọba yá lówó ni ò kì í lè san padà. Lákòótán, ìpínlẹ̀ Cross River wọ́n fẹ́ ṣe ìlànà ìpèsè omi fún gbogbo ìpínlẹ̀ náà nípasẹ̀ àtúngbédìde iléeṣẹ́ apín omi èyí tí wọ́n pè ní Water Board pẹ̀lú ìlànà ìbáṣepọ̀ láàárín ìjọba àtàwọn aládàáni. Owó tí wọ́n ń wá wọn ló tó ẹgbẹ̀lẹ́gbẹ̀ $42 million. Àlàyé lórí ẹ̀ ìyẹn dìjọ́ mi ìbẹ́ òní fún tòní ò jù bẹ́ẹ̀ lọ.